Sunday Igboho fi gbowó lọ́wọ́ Tinubu rẹ̀ o ohun tí Sunday Igboho fi gbowó rẹ̀ o ẹ̀rí ti ṣíbi mọ́mù rẹ̀ ẹ̀rí ti ṣíbi mọ́mù rẹ̀ ó rẹ̀ ó di méjì ẹ máa bá mi kà á ó di mẹ́ta ó di mẹ́rin ẹ̀rí ṣíbi mọ́mù ní o tó fi ń gbowó ó di márùn-ún owó màálù abẹ́rí màálù mọ́lẹ̀ ní jẹ́bà ó di mẹ́fà mo ní ìwé kan tí mò ń kọ lọ́wọ́ tó bá rí ní United Nations wọ́n á fi Yorùbá lẹ̀ wọ́ọ́rọ́wọ́ ní ó di mẹ́fà owó ilé tó ló ń fẹ́ fi dáṣọ fáwọn èèyàn lọ́rùn 1 million ó di méje owó ilé yìí àáfẹ́ lọ sí Senegal Gabon ká lọ wíìkì agbára àwọn Fúlàní ó di mẹ́jọ ẹ̀rí rèé. Yorùbá kí la máa ń rí nínú ká máa jẹra wa lẹ́sẹ̀ àwọn kan wà nílẹ̀ Yorùbá tán jó lórí tí wọn ò fẹ́ kí olóyè Sunday Igboho kó padà wá sílé mọ́ bìkọ́ mọ̀ pé tó bá padà wá sílé ọ̀rọ̀ Odùduwà yìí táàrí anybody tó padà dìde lẹ́yìn olóyè Sunday Igboho kó sì máa continue ẹ̀ àwọn àṣebàjẹ́ wọn ò fẹ́ kí olóyè Sunday Igboho kan padà wá sílé ẹjọ́ kí la fẹ́ rí gbà níbi ká máa jẹ ara wa lẹ́sẹ̀ àti pé àwọn kan náà tí wọ́n lọ sọ pé èèyàn kan lọ fowó fẹ́ fowó bo Sunday Igboho lẹ́nu ó fẹ́ fún bàbá olóyè Sunday Igboho lówó ẹjọ́ kí ni nǹkan tá à ń wá intẹ́ rí evidence tẹ́ ń sọ jáde tí ò sí evidence kankan lọ́wọ́ yín tẹ́ ń sọ jáde tẹ́ ní olóyè Sunday Igboho fẹ́ gbó lọ́wọ́ ẹnìkan àbẹ́nìkan fẹ́ fún lówó fẹ́ ṣe gbó fẹ́ ṣàwo tó bá jẹ́ni tó fẹ́ gbowó ni wọn ò ní dúró lórí ẹ̀tọ́ wọn títí dòní ẹgbọ́n kan tí bàbá Èkìtì sọ ní fídíò yìí. kò ní padà wálé ẹni bá bínú sí yín á lọ sájò àgbé sájò ẹni bá ní pé ìwọ ìjáde yín ó ń bí o nínú ilẹ̀ akànlanu agbérú ẹni bẹ́ẹ̀ mi ni bó jẹ́ nílẹ̀ ẹni bó jẹ́ lókè òkun tó bá ní pé bó ń ṣe rí yín inú ń bí òun mo lé àárín lọ ní àárín lọ bí òkú rọ́bà. God bless you sir á dára fún yín gbogbo ẹ̀yin onílára yìí tẹ̀síwájú o gbogbo ẹ̀yin tó bá ti ń bínú ntọ́lọ́run ọba mi ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ti ní kọ́mọlà kejì ó mọ̀ra yé gbé gbogbo ẹnikẹ́ni tó bá ti ní pé kí èèyàn wà nínú ìṣòro tẹ̀nìyàn kan bá wà ló dùn mọ́ inú yẹ Dámilọ́lá Òrèté Dámilọ́lá Òrèté aya níran olórí Dámilọ́lá Òrèté adára fún yín bàbá mi ẹ kú ìtọ́jú gbogbo wa ẹ rí Sunday Igboho wálé ẹ bẹ̀rẹ̀ sí ń tùtùkùtù olójẹ́ kí n wá orí ẹ jáde títa nínú dictionary bàbá wa kí Sunny Adé pé kí lẹ ní Igboho ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ ẹ̀gàn kí lẹ ní Igboho ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ àbòsí ṣé ká sọ fún Olódùmarè ní ká sọ fún àwọn onílẹ̀ Yorùbá pé ohun tó ṣẹlẹ̀ sí Sunday Igboho kó ṣẹlẹ̀ sí yín he has made a sacrifice for the Yorùbás ẹni tó ti rí jẹ tó ti rí mu yes bàbá mi ambassador orí máa fáwọn ọ̀tá yín pa ní ẹni tó ti rí jẹ tó ti rí mu tóun náà ń bù fún èèyàn tó dìde tó lóun fẹ́ jà fún ìran pé ẹ má pa ìran mi mọ́ tí Fúlàní gbógun tì í ta ní pé àwọn bàbá yìí àwọn ọba yìí wọn ò dá sí ọ̀rọ̀ Yorùbá àwọn Yorùbá tẹ́ ẹ jọba lé lórí Fúlàní ń pa wọ́n lọ́tún Fúlàní ń pa wọ́n lósì ìkànnì yín akojú àwọn ọba yìí adára fún yín bàbá mi ìyá mi gan gbórí wọlé Dámilọ́lá Òrèté Dámilọ́lá Òrèté aya níran tábà ti rẹ́ni ire láwùjọ ká kì í tábà ti rẹ́ni tó ní bíbí ire ká sọ ọ̀tọ̀ làwọn adérìn lọ tádé wọn ò ní rìn padà wálé mọ́ láéláé ìyá mi Dámilọ́lá kò ní bàjẹ́ fún yín agbára yìí fòkòtò ire ayé yìí ò ní fò yín rú ẹni tó
make a sacrifice. Ẹja bira wa léèrè ìpínlẹ̀ wo ni wọ́n ti bira wa léèrè ìpínlẹ̀ wo ni wọ́n ti pààyàn ní ilẹ̀ Yorùbá. Ibo náà ti gé ẹ̀mí ọmọ Yorùbá lálejò ní ilẹ̀ Yorùbá. I could remember Brigadier General Kunle Togun. Baba was 76 years. Ní ìgbà kan òun ló jẹ́ SS director during the Babangida regime. Baba yẹn jáde síta pé Fúlàní are already invade Yorùbá land with full arm. Kò sẹ́ni tó jáde síta. Kò sẹ́ni tó ṣetán láti gba ìran Yorùbá. Nàìjíríà ń gbá màmá Yorùbá lórí tí a lè sọ̀rọ̀. There are a lot of ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada, tó wà káàkiri àgbáyé tí wọ́n fẹ́ wálé. Ṣùgbọ́n tí Nàìjíríà ń lé wọn síta tá ń fẹ́ kú. Orí bàbá kọ̀mádà ni ó lé nìyàn ò fẹ́ ní bọ́rọ̀ tá ń fẹ́ ní ènìyàn ò fẹ́ ní bọ́rọ̀ tá ń fẹ́ kú. Abẹ́ ti gbàgbé owó labí ni. Dr. Aborode and so on and so on. Ìgbòho jáde síta pé enough is enough. Enough is enough. Ẹ jẹ́ agbára wa. A lè máa bábà yìí lọ. Gbogbo ogún àwọn bàbá wa làwọn wọ̀nyí ti gbà lọ́wọ́ wa. Yorùbá dá láàrin kiri káàkiri gbogbo àgbáyé. Àwa gbẹ́jú bá àwọn India ní Old Ondo State. The majority of India in Old Ondo State tíṣà náà ń ṣe. Ọmọ Yorùbá ti ń padà lọ sí India náà. Lọ́nfọlẹ̀ lọ́nfọtọ́lẹ̀. Ọmọ onílé ọlọ́nà. Àwa di gbàǹtú ẹ̀yọ̀ lọ́sàn gangan. Torí pé Fúlàní ń fún wa lákùngbẹ. Fúlàní mú kọ́kọ́rọ́ ẹ̀mí wa dání wọ́n ń yí bó ṣe wù wọ́n. Àwa rí ojúlówó ọmọ kan tó dìde síta pé no, enough is enough. Ẹ̀yin onílara tẹ́ ẹ fẹ́ kàn ṣe. Ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu yín kan fi wọ̀n wípé àríjẹ ní màdàrú ni yín. Ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu yín fi hàn kan pé bí Nàìjíríà ṣe ń fún ìran Yorùbá gbẹ inú yín dùn sí. Ẹ wá rí Sunday Igboho gẹ́gẹ́ bí obstacle fún yín. Bẹ́ẹ̀ bá rúre ẹ̀ ní sọ́ọ̀rẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ pọ́n ìran Yorùbá lójú tẹ́ ẹ̀ fẹ́ kí ìran Yorùbá ó nísinmi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kí ààyè ó gba ìran Yorùbá lórí ilẹ̀ wọn. Ókè ẹ mọ̀ pé bí Ìgbòho ṣe tún padà wálé yẹ iṣẹ́ yá. Lẹ́bí ń pariwo ó ń kó yín lọ sọ́dọ̀ olóṣèlú ni ó ń kó yín lọ sọ́dọ̀ olóṣèlú ni. Tí ẹ bá dárúkọ olóṣèlú tó gbowó tí Sunday Igboho gbowó lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ bí gba ọmọ ẹ ní jèrè kankan nínú wọn. Mí nínú ọmọ yín ò ní kú ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ní jèrè iṣẹ́ ọwọ́ yín. Ẹ̀yin lẹ̀ ní rèrè iṣẹ́ ọwọ́ yín jẹ àti kiri ní pẹ̀ràn jẹ́ o àgọ́rẹ́dì yìí nísìmí. Mo fi yẹ pamọ́ fáwọn ọmọ Èkó tí ò mọ nǹkan tó pè lágọ́rẹ́dì kì í nísìmí. Ohun tẹ́ ò rí ẹ bẹ̀rẹ̀ sí ń sọ. Kí àwọn bọ́dà wa tó ń bọ̀ láti ìlú òyìnbó, ìwọ ní London ní Canada ní America ní China ní Japan ní Italy ní Germany ní Holland ní Belgium ní kábàlẹ̀ gùdẹ̀ sí Odùduwà airport tó wà ní Èkó fúyà aago 11 alẹ́ náà dé. Kó mọ̀ ní wọn lára láti gbé mọ́tò máa bọ̀ lórí Èkìtì lórí Oǹdó lórí Ọ̀ṣun. Kí àlàáfíà kó wà bá àlàáfíà ṣe wà tẹ́lẹ̀. Bàmí àmbásádọ̀ ló wà ń bí báyìí. Tọ́bá ti lè balẹ̀ gúdẹ̀ ní Èkó, wọ́n á tún gbé another flight ní Gbàm l'Ákúrẹ́ táwọn fẹ́ kú. Ta ló gbàdúrà kó ń lọ́mọ nínú òyìnbó kó wálé kí Fúlàní dẹ̀ pa á. Ẹ mọ̀ pé tó bá ṣe ń pa tí ò sẹ́ni kankan tó sọ̀rọ̀ nínú àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá. He give them energy. He give them power to dominate Yorùbá.
àwárí èèyàn kan tó dìde tó sọ pé enough is enough. Tàtú ariwo tá a pa, ewì tá a ké, ọ̀rọ̀ tá a sọ tó ń jí àwọn bàbá yẹn létí pé ókè bí Boko Haram ṣe ń pààyàn tí Sultan of Sokoto bá máa sọ̀rọ̀ á sọ̀rọ̀ tó máa kí wọn lẹ́yìn ni pé nígbà tí èèyàn bá dọ́gbọ́n sọ fún ọmọ ẹ̀ pé well done more of it continue. Àbí ẹ̀gbọ́n tí Sultan of Sokoto sọ ni abẹ́yìn onílára yìí ẹ̀gbọ́n ni ó ní you fight Almighty Allah if you fight Boko Haram. Sultan of Sokoto àwọn ọba títí bọ́ ọdẹ sọ̀rọ̀ wọ́n dákẹ́. Àdẹ̀mọ̀ iṣẹ́ tí Boko Haram ṣe ní ilẹ̀ Yorùbá. ọmọ Fúlàní kan tún jáde síta òun náà tún sọ̀rọ̀ wípé Boko Haram Fulani herdsmen, they are not Nigeria freedom fighters. Ìyẹn ni pé bí Boko Haram Fulani herdsmen Miyetti Allah Mahmuda iṣẹ́ tó ń ṣe iṣẹ́ táwọn support ni they should continue. Ọ̀rọ̀ yẹn ó ń fún àwọn ọmọ yẹn ní energy to continue láti máa dí pẹ̀lú Yorùbá láti máa kidnap Yorùbá lọ́wọ́ bọ́dọ̀ àwọn owó labí. Wọ́n dìmáàndì fún 50 million. Wọ́n tún sọ pé tí 50 million yẹn bá dé 5 naira wọn ò ní release ẹ̀. Wọ́n gba 50 million. Wọ́n pa owó labí. Ọlọ́kadà tó gbé owó lọ wọ́n pa. Ọmọ tó tẹ̀lé ọlọ́kadà lọ wọ́n pa. What are you saying? Gbogbo bí àwọn bàbá wọn ṣe ń sọ̀rọ̀ ó ń fún wọn ní energy. Abdullahi Adamu, a current senator, former governor of Nasarawa, only Nigeria government must protect herdsmen. Kí ni iṣẹ́ àwọn herdsmen? Tán fi màálù ìjòkó lóko, tán pààyàn bí ẹni pẹran, tán pààyàn bí ẹni pẹran, dìdìgbòlúgìs. They are Digbolugis. They are what? A Digbolugis. Ọ̀rọ̀ táwọn bàbá wọn sọ ó ń fún wọn lágbára. Sheikh Gumi wípé don't blame them for commit crime because they have wife and children at home. Yorùbá ni ò lọ́mọlé ni ò níyàwó lé. Torí pé àwọn bàbá títí wọ́n ń sọ̀rọ̀ agbára wọ́n ń sọ̀rọ̀ tó máa fún wọn lágbára. One of the Boko Haram jáde síta pé àwọn leader àwọn ló ra AK-47 fún wọn that they give them bullet and gun. Don't forget wọ́n mú àwọn kan 114 l'Ondo tí gómìnà rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ tó wà ń bẹ̀ tó dá wọn padà. Wọ́n ya lọ abúlé mẹ́rin ní Ondo State wọ́n pa dókítà wọ́n pa ọmọ Yorùbá bẹ́ẹ̀ nípa ẹran torí pé àwọn bàbá wa dákẹ́ nígbà tá a pariwo tí ìgbé wá dọ̀dọ̀ àwọn bàbá yẹn wọ́n wá ní ohun tí àwọn ọmọdé yìí sọ lóòótọ́ tá a bá dákẹ́ wọ́n á pa wá tán wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ pé òkè Sunday Igboho jẹ́ kájọ sọ àsọyé papọ̀ about the security to make Yoruba land be safe. Kóníkálùkù kó mọ̀ kóníkálùkù kó pé gàrí dídẹ̀ we need a total freedom for the Yoruba. Ẹ̀yin gbèrè kan wá jáde síta ẹ wá bẹ̀rẹ̀ sí kẹ́nu dédé àti rí symptom olóṣèlú Sunday Igboho kó wa lọ́sọ̀dọ̀ olóṣèlú ní bàbá Akíntóyè kó wa lọ́sọ̀dọ̀ olóṣèlú ní owó tẹ́ ẹ gbà ní 2023 ẹ wá dá padà àníkẹ́ mú evidence síta láti tó èrí mú síta. Ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín gbogbo ẹ̀yin ìkan nínú yín ló ń wálé lánàá ẹjọ́ mẹ́ta gbogbo àwọn ọ̀rẹ́ òun olóṣèlú náà jọ sọ̀rọ̀ papọ̀ àbí àwọn ọ̀rẹ́ olóṣèlú ti sọ pé kó lọ máa fọgbọ́n dà wọ́n rú. Ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín. Èpè kọ́ ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín.
so bí Sunday Igboho ṣe wálé yẹn ó fọ́ yín lórí ó ń yí wọn lórí torí pé wo mòdì abájọ special announcement special what announcement Ìgbòho ó ń bọ̀ lẹ́kìtì Ìgbòho ń bọ̀ ní Ogun State a sì tún padà lọ sí Ọ̀yọ́ a dẹ̀ máa dé Oǹdó àbálẹ̀kùdẹ̀ lóńdó Àkúrẹ́ olóyè mẹ́kùn ẹ máa múra lẹ̀ Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ alómi sómi méjì ní àpè méjèèjì lálà Àkúrẹ́ tó mú dà sílẹ̀ tí mógun ẹnu pa ní Àkúrẹ́ ò mógun ẹnu pa ní mọ́ ẹ máa gbàlejò all the kábíyèsí àwọn náà ti wá rí wípé ìlú mo máa ń sọ̀rọ̀ kan tí ọba bá wọ aṣọ tó gùn wà nínú ààfin ẹ̀ tó ń ṣe kábíyèsí lọ́tún tó ń ṣe kábíyèsí lọ́sì ìlú tòrò ni o ní ọjọ́ tí ìlú bá ti tú ní ìyọba lọ àwọn ọba ò fẹ́ kí ìlú wọn ó tú one of obas ó ní wọ́n sọ pé torí pé Sunday Igboho sọ wípé don't kill my people they declare him wanted tó bá declare òun náà wanted torí pé òun náà máa sọ wípé they should stop killing my people again pé this time around tẹ́bá fẹ́ mú tẹ́bá tí pé torí pé Sunday Igboho ní ẹ má pa ìran Yorùbá ibi tí wọ́n ti mú lọ òun máa tẹ̀lé wọn lọ bàbá yẹn pé àwa mẹ́ta la wà ní oníkà lọ wo orí péjì lórí Facebook òun ò àìdè òun ti sọ òun náà ti sọ fáwọn ọba kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá pé if you refuse to follow this man ilẹ̀ Yorùbá máa parun torí àwọn wọ̀nyí máa dé pé ohun tó ṣẹlẹ̀ ní Benue yẹn máa kéré nílẹ̀ Yorùbá ẹ wá rí wípé àwọn bàbá yẹn dìde wọ́n gbọ́ igbe wa orí tún fọ́ yín ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹ̀ ń ṣe lára ti gbàgbé pé àtọ̀run wá lọ́ba mi òkè ti di rí ẹwà fákùkọ ẹ̀ mọ̀ pé àwọn àkàndá èèyàn kan wà tó dé pé tẹ́ bá bínú sí wọn Ọlọ́run lẹ̀ ń bá jà Ọlọ́run lẹ̀ ń bínú sí kò dẹ̀ sẹ́ni tó bínú sí Ọlọ́run rí tí ń borí Ọlọ́run tẹ́ bá ń bá wọn jà Ọlọ́run lẹ̀ ń bá jà kò sẹ́ni tí ń bọ́ Ọlọ́run jà rí tí ń borí Ọlọ́run ẹ̀yin lẹ̀ lójú inú tẹ́ bá ti rí àwọn àkàndá Elédùmarè wọn àṣẹ bínú sí ẹ máa kékú ni o gbogbo ẹ̀yin ọ̀tá Sunday Igboho gbogbo ẹ̀yin ọ̀tá Sunday Igboho ẹ máa kékú ni ìlara yẹ ẹ tí rí nǹkankan o ẹ tí rí nǹkankan o a ṣe mẹyẹ bọ̀ lákò ni ìkan náà jáde síta èyí tá a fi jó ya àwòdì tẹ́lẹ̀ tí ò lè gbẹ́dì yẹ tó yẹ pé wọn ó sọra rẹ̀ di olúwo of Yorùbá land òun ló máa lọ sí olókùn festival ọlọ́jọ́ festival iyemaja festival igbá festival ike festival irin festival atẹ́gùn festival ìgbà tẹ́lẹ̀ pé Sunday Igboho jáde síta òun náà wá ìlara ló máa pa yín o eré Sunday Igboho lẹ máa sásásásá títí ẹ fi máa kú ojú àánú òsì fẹ́yìn òṣèkà ilẹ̀ Yorùbá mọ́ gbogbo àwọn tí Fúlàní ti pa tó jẹ́ ọmọ Yorùbá ẹ̀jẹ̀ wọn máa Ọlọ́run á máa béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá kó lọ kó lálàáfíà ẹ ṣe dẹ́bìtì ó ní igbe rárá làrá ké wọlẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá Sunday Igboho igbe rárá làrá ké wọlẹ̀ igbe rárá gbogbo ẹ̀yin ọ̀tá òmìnira Yorùbá igbe rárá làrá ké wọlẹ̀ igbe rárá gbogbo ẹni tó sọ pé wípé ìran Yorùbá ò gbẹdọ̀ lálàáfíà lórí ilẹ̀ bàbá wọn igbe rárá òun làrá ké wọlẹ̀ ẹni bá ní ìṣesí Sunday Igboho ń bí òun nínú igbe rárá ní làrá ké wọlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st 2021 máa ṣẹlẹ̀ sí yín tó ṣẹlẹ̀ nílé Sunday Igboho ẹ̀yin tí ẹ lógun nìbàdàn tẹ́ ẹ sọ wípé ẹ lógun lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé orí atẹ́gùn lẹ́tí ń fọ́nbù tẹ́ ẹ lè wálé ẹni bá wálé taari láàmà pélé láàmà lẹ́ni tó fẹ́ gba ìran Yorùbá lẹ̀ ọ̀rọ̀ òṣèlú ló lọ bá Olúgbò sọ nígbà tí làákàyè yìí ti di mẹ́mórì yìí ti kó virus brain box yìí ó ti blow dànù náà ẹ̀ fi gbọ́n tọ́mọdé yẹmọ́ sọ́nbẹ̀ pé bàbá
àwọn wọ̀nyí ń pa wá, àwọn bàbá wa sì tún wá, wọ́n sì tún ní pé àwọn fẹ́ wá àjọṣe papọ̀. Kí ni àjọṣe papọ̀ tẹ́ ń bá wọn tó pa àwọn ọmọ yín ṣe? Kí ló yẹ kí Yorùbá ó ní tààní? Rí yẹn gbọ́ àwọn akẹ́kọ̀ọ́ pé kò dárúkọ Yorùbá nation àti ṣe òfìdó ẹ̀ fún yín níbi tó ọmọdé yẹn ti sọ pé Yorùbá nation no going back. Àwọn aláìmọ̀kànmọ̀kàn, àwọn tó dúnú wọn ti fọ́, tí làákàyè tí ò sí fún wọn. Wọn ní nǹkan míì ju ìlara, ẹbí wọn léèrè. Kí ló ń kán pàtó tí wọ́n ti ṣe fún ìran Yorùbá? Èrè wo ni Yorùbá ti jẹ lára wọn? Bóyá gúrùpù ni, bóyá individual ọmọ Yorùbá. Èrè wo? Ǹjẹ́ Yorùbá jèrè wọn rí? No, torí pé wọn ò ní làákàyè. Torí pé wọn ò ṣe kí ni, wọn ò ní làákàyè. A lè sọ pé ẹni báyìí, a lè sọ pé ẹni tí ò wúlò nínú ìdílé tó ti jáde, báwo ló ṣe fẹ́ wúlò fún ìlú tó ti jáde? Báwo ló ṣe fẹ́ wúlò fún gbogbo ẹ̀yà ẹ̀? Oní Yorùbá fi sọ wípé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ilé lèyìn ti kọ́kọ́ máa ń ní orúkọ rere, kó orúkọ rere yẹ kó tó bá jáde láti ilé jáde síta. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn adára níta má dára ń lé ni wọ́n. Ọ̀rọ̀ Sunday Igboho ló máa pa yín o, ṣé gbọ́ mi? Ẹni Ọlọ́run dá ni, ẹni Ọlọ́run rán ni, and he is ready to deliver the work. Ṣé gbọ́ mi? Bẹ́ẹ̀ sáré jù bẹ́ẹ̀ lọ, ẹ máa sáré kú ni lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ìlara Sunday Ìgbòho Òòṣà tẹ́ ń ṣe yẹn ló máa pa yín. Yorùbá dẹ̀ máa débi tá à ń lọ. Kò ní kẹ́ ẹ mọ́ ṣe titi yín. Àwọn mélòó ni Sunday Igboho gbókùn sí lọ́rùn tó ní ó yá ẹja lọ sọ́dọ̀ olóṣèlú? Níbo lẹ ti ṣe pàdé ọ̀hún? A béèrè lọ́wọ́ yín. Ẹni bí Nàìjíríà gọọmẹ̀ntì ṣe wá kọlu ilé ẹ̀ ní 2021 nígbà táwọn DSS sọ wípé you know the reason that they did not release Lady K immediately. Lady K ní àwọn DSS sọ fún un pé òun lòun expose wọn. Àbá ìbákan máa sọ pé ẹ̀yin olórí burúkú yìí tẹ̀dá máa sọ náà nìyẹn pé ó ṣe fraud ni, ó lu jìbìtì ni, bóyá ó ṣe ritual, ó lè jẹ́ pé ó gbé kókè tó fẹ́ máa sá lọ mọ́ wọn lọ́wọ́ náà fi wá ka mọ́lé. Ọ̀ọ́ká máa ní pé ọ̀nà gọ́ọ̀mà ló ka mọ́lé tó dẹ̀ pa. The DSS first Lady K, the reason tí wọ́n fi tètè release yẹ pé he exposed them. So ẹ̀yin wá jáde síta. Ẹ wá ní kì í ṣe torí Yorùbá nation. We want to know the reason tí Nigeria government wá ká Sunday Igboho mọ́lé. Ìjà kọ́ but a fẹ́ mọ̀ ìdí. Tẹ́ bá rí pé ẹ wá ń bu àṣírí náà, ọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ẹ̀fẹ́ sọ tẹ́ bá bu àṣírí, ọmọ àlè nìyí. Ojúlówó ọmọ àlè pọ́nbélé nìyí. We want to know. Ẹ̀yin rádaràda, rédèrèdè, ránhunràhun, ọmọ ìrankíran. Ẹni nígbà tí Fẹ́mi Fani-Káyọ̀dé wá sílé olóyè Ìgbòho. Thank God. Kì í ṣe pé òun àti Fani-Káyọ̀dé jọ ní private meeting. Inú sitting room yẹn ni àwọn èèyàn dẹ̀ wà tó yí wọn káàkiri. Ẹ wá ní owó ní Fani-Káyọ̀dé wá gbé fún Ìgbòho, ẹ mú evidence síta. Mo show evidence kan hàn yín lánàá ní bíbáyìí. Ẹ mú evidence síta. Ẹ mú evidence síta. Ìmáàmù yìí tó ló máa pè mí lẹ́jọ́ mi ò tí ì rí. Ẹlẹ́rìí wà rẹpẹtẹ
kán ní rẹ́dì pé tó bá tẹ́ ẹ wò ẹ mú ẹ̀rí jáde síta ohun tí Sunday Igboho fi gbowó lọ́wọ́ Fani Káyọ̀dé rèé o ohun tí Sunday Igboho fi gbowó lọ́wọ́ Tinubu rèé o ohun tí Sunday Igboho fi gbowó rèé o ẹ̀rí ti ṣíbi mọ́mù rèé ẹ̀rí ti ṣíbi mọ́mù rèé òun rèé ó di méjì ẹ máa bá mi kà á ó di mẹ́ta ó di mẹ́rin ẹ̀rí ṣíbi mọ́mù ní o tó fi ń gbowó ó di márùn-ún owó màálù abẹ́rí màálù mọ́lẹ̀ ní jẹ́bà ó di mẹ́fà mo ní ìwé kan tí mò ń kọ lọ́wọ́ tó bá rí ní United Nations wọ́n á fi Yorùbá lẹ̀ wọ́ọ́rọ́wọ́ ní ó di mẹ́fà owó ilé tó ló ń fẹ́ fi dáṣọ fáwọn èèyàn lọ́rùn 1 million ó di méje owó ilé yìí àáfẹ́ lọ sí Senegal Gabon ká lọ wíìkì agbára àwọn Fúlàní ó di mẹ́jọ ẹ̀rí rèé ẹ̀yin náà kó ẹ̀rí jáde síta ẹ̀rí ti ṣíbi mọ́mú rèé tóní dọ́là wà bẹ́ẹ̀ tí mi ò print out o tàbí afẹ́ kó lọ kóòtù yẹn ní kó ní wọ́n ń bá òun lórúkọ jẹ́ àwọn dọ́là àwọn onídọ́là tí ó wà lọ́wọ́ lédíkẹ́ ń bèbà lédíkẹ́ ti sẹ́ndì ẹ̀ sí mi èmi ni mi ò ti print out ẹ̀rí nìyẹn ẹ kó ẹ̀rí síta ẹ̀rí rìsíìtì tí Sunday Igboho fi gbowó lọ́wọ́ bàbá Tinubu rìsíìtì tó fi gbowó lọ́wọ́ Fẹ́mi Fani Káyọ̀dé rìsíìtì tó fi gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ẹ̀yin bomb bastard ọ̀tá ìyìn rere ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ẹ̀ ní kúre mo mọ̀ pé Sunday Igboho wá sí Ọ̀yọ́ lásán lu ọjọ́ wá sí Ọ̀yọ́ state ó dẹ̀ ti gbàgbó so ẹ̀fẹ́ kó ní access wálé kẹ́ lè continue nínú ìwà ẹbí yín ẹ ti ṣí ilẹ̀ Yorùbá ò sùn ó létí ó lójú ó dẹ̀ ń gbọ́ràn ilẹ̀ Yorùbá ò sùn ọmọdé yẹn máa ń padà bọ̀ lé we deal with all the enemy of the Yorùbás ilẹ̀ Yorùbá máa gba ìtúsílẹ̀ ilẹ̀ Yorùbá máa gba òmìnira ògo Yorùbá yẹn máa padà tàn bí oòrùn á padà tàn àṣebàjẹ́ ni ò ní gbàyè ẹ̀yin ẹni bí ẹ máa kékú ni lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ máa kékú ni lórí ọ̀rọ̀ Májàsọ́lá ẹ gbogbo àwọn tó ń tì yín lẹ́yìn ẹjọ́ máa rìn lọ ní Sunday Igboho kàwé ẹ̀yin tẹ́ kàwé ẹ lè jáde nígbà tó ń rìn káàkiri torútorú ẹ̀yin tẹ́ kàwé tẹ́ gba dìgírì tẹ́ gba pòfẹ́sọ̀ tẹ́ gba PhD tẹ́ gba ADD tẹ́ gba CCC àárí ìran Yorùbá ò jèrè yín ẹni tí ò kàwé ní ìran Yorùbá jèrè ẹ̀ mo ní ti máa ń lọ bàbá Èkìtì ìjọ wo ni Sunday Igboho máa wá ìjọ wo ni Sunday Igboho máa wá ẹjọ́ mi ò fẹ́ travel níjọ́ yẹn màá tún kó pé ẹ̀yin bàbá àgbàlagbà yìí iṣẹ́ tí Sunday Igboho ṣe àwa Yorùbá ò tí mẹ àti mọ iye ẹ̀ báyìí tí Sunday Igboho bá jáde nígbà tó jáde yẹ Fúlàní á ti finish gbogbo ilẹ̀ Yorùbá kí ni a lè rí sọ nípa titi yín àrí nǹkan kan sọ nípa Sunday Igboho kí ni a lè rí sọ ẹ ló gbowó $70,000 ìgbà kan ẹ tún gbé kó ní $70,000 ẹni $350,000 ni ẹ mú èrè jáde síta ẹ mú èrè jáde bàbá yín Wálé Adéníran ló sọ wípé nígbà tí Sunday Igboho wà nínú cell with chain in hand and leg tí Buratai gbé 500 million wá ó lóun káwọ́ mọ́ rí pé ṣọ́gù ikú ó ní Ìgbòho reject ẹ̀ twice that is 1 billion ó ló reject ẹ̀ ó ní wọ́n tún wá fún ní black check àwa ní ẹ̀ ó ní bàbá ó ní Ọlọ́run ló ní kán gbé ìjòkó fún bàbá ó ní bàbá ti fẹ́ jáde mọ́lẹ̀ bàbá wọn lè sọ pé bàbá ó lè ní bàbá ń jà ní Kútọ́nù ó lè ní bàbá ń jà bàbá 91 bàbá tí tó lórí ọ̀fẹ́ àti jalè ní àti age of 44 years nígbà tó jẹ́ senators kò jalè ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ nírònú
ẹ̀yin tó jẹ́ pé ibi àgbàlẹ̀ ti ń bọ̀ kì í ṣe bí àgbàlẹ̀ ń lọ torí ẹ̀ lè dàgbà o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kẹ́nu Yorùbá ó kò ẹ̀yin tẹ́ sọ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá lẹ máa pa Ìgbòho ní ẹ mọ́ bu àwọn ọba yẹn mọ́ àti kì wọ́n nílò àwọn bàbá yẹn tí ń ṣe títí wá làákàyè yìí ni òtó Yorùbá máa ń pàrókò ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ tó járokò ọ̀pọ̀lọpọ̀ yín dé London ó dèrè ní ọ̀pọ̀lọpọ̀ nínú yín dé Amẹ́ríkà ó dèrè ní mẹ́mórì ọmọlúàbí ó ti blow dànù lọ́pọlọ yín ẹ̀yin bomb bastard ẹ máa kékú ni o ẹ máa kékú tẹ́ ẹ bá kíwọ́ ọmọ yín bọ́ṣọ́ ayé yín máa dọ́gba ó máa pín yín kẹ̀ gbogbo ẹ̀yin tó bá dé pé ẹ̀yin ṣe dúdú bí ìran Yorùbá ṣe bó ṣe ń fi orí rọ lójoojúmọ́ àwa tí Nàìjíríà náà ní ẹgbà oró lamọbi tó bọ́ sí lára wa ẹ máa kékú ni àtẹ̀yìn àti Professor Moyo Okedeji ẹ máa kékú ni ẹni tó ní kó ẹ má pa ìran mi mọ́ ẹ ń àtàṣe ẹ̀ mọ́ Boko Haram ẹ̀ mọ́ terrorist àtẹni tó ní Boko Haram ẹ kówó wá tó dé pò ló máa gbowó ta lọ kó fọwọ́n Boko Haram ṣé ìkankan náà jọ gbé dání ẹ ti yá wèrè ẹ dẹ̀ ń retí ìbínú Olódùmarè ni ilẹ̀ Yorùbá máa mú yín lẹ́yọ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ Sunday Igboho lẹ́ẹ̀ma máa sọ títí ẹ fi máa kó sẹ́nu tírélà lórí ọ̀rọ̀ Sunday Igboho lẹ́ẹ̀ máa kó lẹ́ẹ̀ma bójá Amẹ́ríkà lẹ́wà bójá London lẹ́wà lẹ́ẹ̀ máa fi kó sẹ́nu train tí train máa lọ yín lúbúlúbú báyé lẹ́ẹ̀ máa mọ̀ pé ìwà ìlara máa ń bayé ènìyàn jẹ́ ni ẹ̀yin ọ̀tá mo rọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá kò ní sú yín kò ní rẹ̀ yín o kò ní sú yín kò ní rẹ̀ yín kò ní sú yín kò ní rẹ̀ yín ẹ má dá wọn lóhùn àwọn tí ò fẹ́ kí ìran Yorùbá ó lọ́jọ́ ọ̀la ni ìgbà tó jẹ́ pé ayé wọn kò mú yes táyé wọn bá mú yes a rí nínú wọn Yorùbá Nation ló ṣí stúdíò fún wọn Yorùbá Nation ló sọ wọ́n dẹ̀yàn pàtàkì wọ́n fi Yorùbá Nation dá foundation lẹ̀ tán wọ́n di ọ̀tá ìran Yorùbá ẹ wá ní kírú àwọn bẹ́ẹ̀ kó lálẹ́ ẹ wá ní kírú àwọn bẹ́ẹ̀ kó lọ́jọ́ ọ̀la wọn lè lọ́jọ́ ọ̀la èrè ìdí tó fi ń ṣe kan tó fi ń ṣe bí ìgbà tí ajá bá gbé yọ̀ ni bí iyọ̀ bá tẹ̀ ti sọ adùn rẹ̀ nù ó di òbu ẹ̀yin ọmọ Yorùbá ayé yìí ò ní dòbu o ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ bí kò bá ṣe ẹni tó forí títí dídé òpin ẹ má jẹ́ oṣù wa o oríṣiríṣi nǹkan la máa gbọ́ oríṣiríṣi ìrírí la máa rí oríṣiríṣi ọ̀rọ̀ náà máa sọ ṣùgbọ́n ẹja tẹ̀síwájú ògo yẹn ti ń bọ̀ ògo yẹn ń bọ̀ àwọn tó sọ pé passport yẹ kíní kan kò yé wọn ní ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbé nǹkan kan síta tí ọ̀tá ò bá mọ̀ díẹ̀ kò lè yé wọn ọ̀tá ni wọ́n tí wọ́n bá ti rí pé tí àwọn bàbá Akíntóyè olóyè Ìgbòho bá ti rí pé àwọn ilé wọ́n fẹ́ ba iṣẹ́ wọn jẹ́ ni tí wọn ò jẹ́ kán rí ọ̀nà àbáyọ mọ́ wọn á lọ dẹ́gbẹ́lẹ̀ a mọ àwọn tó ń forúkọ bàbá Akíntóyè ń gbowó tí wọn ò rówó gbà mọ́ tán lọ dẹ́gbẹ́lẹ̀ èmi ò ní dárúkọ wọn ẹ̀yin fúnra yín lẹ́ máa mọ̀ wọ́n ìṣe wọn ìwà wọn ló máa júwe irú ènìyàn tó jẹ́. They are not for freedom. They are for destroyer. They want to destroy the Yorubas. Àwa là ní gbà fún wọn. Wọ́n máa gbàgbádá gẹrẹyẹ. Wọ́n á pera wọn ní lídà ilẹ̀ Yorùbá. Fúlàní ń pera ẹ̀ ní lídà Yorùbá. Mo dẹ̀ pítí àwọn tó yìí ń tẹ̀lé lẹ́yìn. Mo pariwo àwọn ọmọ ìgbómìnà wọn padà lẹ́yìn ẹ̀ àwọn tó ń kó yín lọ sọ́dọ̀ olóṣèlú rí títí wọ́n sọ ẹni tó sọ wípé ẹja fọlẹ̀ Yorùbá mọ́ pé Yorùbá land need sanitation Yorùbá need sanitation divine sanitation kágbálé kágbáta kágbá àwọn wèrè kúrò nílẹ̀ wa
ká flush wọn out rí yẹ sọ ẹ má dá wọn lóhùn ẹnikẹ́ni tí ò bá ti gbàgbé orísun ẹ̀ irú wọn ò ní gbẹ ọ̀rọ̀ yẹn lè dàbí àwàdà pé odò tó bá gbàgbé orísun ẹ̀ gbígbẹ ló máa gbẹ àwọn ti gbàgbé orísun wọn torí ẹni bá ti ń ṣiṣẹ́ lòdì sí orísun ẹ̀ ó máa gbẹgbẹ yìí ní ǹtẹ́ èrì tẹ̀ ń sọ ẹ máa gbẹgbẹ yìí ní ìṣẹ̀dá Sunday Igboho ń dẹ̀ máa jà yín lógún ó máa jà yín lógún mo rọ̀ ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa aláṣeyọrí ni yín a dẹ̀ máa ṣe láṣeyọrí ẹ má dá wọn lóhùn Sunday Igboho did not go to any politician kankan we are for Yorùbá nation ẹ lọ gbọ́rọ̀ tó ń sọ but we want to clear this mess tó wà ní gbogbo forest wa ẹ mọ̀ pé ebi náà fẹ́ fi pa wá nígbà kan tán níwọ̀n òkó tòmátò wá sí ilẹ̀ Yorùbá bí ọdún méjì sẹ́yìn láàrin ọ̀sẹ̀ kan wọ́n láwọn lù sí 10 billion ọ̀sẹ̀ kan lórí tòmátò nìkan àtàtà 10 billion oṣù kan jẹ́ 14 billion ẹ ṣírò ẹ̀ lọ́dún ìjẹ́ ní pé àwọn ọ̀tá tó ń pa wá àwọn ọ̀tá tó ń pa ìran Yorùbá àwa là ń ró wọn lágbára 40 billion àjọ 40 billion là ń dá báwọn Fúlàní lóṣù lórí ata nìkan ni o lórí ata nìkan èyí tó kù ò sí mẹ́ o 40 billion ẹ tàǹsì 40 billion yẹn times 12 fígọ̀ tó bá ń jáde síta lórí ata nìkan àti sọ màálù tí màálù yẹ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ní ọlọ that is why they have money to buy gun tó dẹ̀ pé inú desert lọ́dọ̀ wọn lọ́hùn èyí màálù wọn ò rí koríko jẹ́ bẹ̀ ìkejì ilẹ̀ wọn bí wọn ò bá fi fertilizer sí kò mú ohun ọ̀gbìn tó dára jáde síta àwọn àwátàbẹ̀wà bíbà yìí àtọ̀núwọ́ lọ́lọ́run ọba mi ti fi fertilizer sílẹ̀ wa that is why they náà fẹ́ lé wa kó lóko kán gba ilẹ̀ wa lọ́wọ́ wa and we must say no bí ènìyàn bá ní òmìnira tó ní àlàáfíà tó ní ààbò àrà tó bá wù ló lè dá ìgbà táwọn bàbá wa Awólọ́wọ̀ tán ní temporary freedom ẹ wá wo àrà tán dá ká má wá sọ pé ìgbà tá bá ní total freedom kò yé wọn ni o ọlọ̀tẹ̀ ni wọn o adẹ́tẹ̀ wọn ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù ẹ jẹ́ ká máa bọ Iyemọja tán ń bọ kiri ẹ jẹ́ ká máa bọ Ọ̀ṣà tán ń bọ kiri ẹ jẹ́ ká máa bọ Atẹ́gùn tán ń bọ kiri they are nothing orin tó ń kọ akọ́mọ ìgbà tí ìjà ń gbára lè dé ṣé ó dìgbà tá bá pa Yorùbá kú méjì kan tó mọ̀ pé ìjà ń gbára ti dé bomb bastard ẹ máa bínú Sunday Igboho kú ni torí inú rírun ní pẹ̀tù inú rírun ní máa ń pẹ̀tù inú Sunday Igboho tẹ̀ ń bí yẹn ló máa pa yín torí àwọn ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń tì lẹ́yìn Olódùmarè dẹ̀ wà lẹ́yìn so mo rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ Igboho ń bọ̀ lẹ́kìtì ó ń bọ̀ lógùn state a tún lọ sọ́yọ́ àwọn bàbá yẹn ló invite pé Sunday Igboho máa bọ̀ jájọ sọ àsọyé papọ̀ ká mọ tá a máa sọ a tún ń bọ̀ ní Oǹdó ṣe gbọ́ mi a máa dé Ọ̀ṣun lọ́dọ̀ bàbá wa Ọ̀jájá Ògúnlùsì the Ọọ̀ni of Yorùbá land a sì ń padà lọ sọ́dọ̀ bàbá wa the Aláàfin of Yorùbá land torí nígbà tá a lọ yẹ bàbá wọn ń ṣiṣẹ́ wọ́n renovate palace bàbá wa nígbà tí palace yẹn bá ṣe tán tẹ́ àyè máa gba gbogbo wa ká lé ní mílíọ̀n palace yẹn máa gbà wá a ṣe ń padà lọ́bẹ̀ oríyá wa túbọ̀ máa fọ́ ẹ̀yìn ọ̀tá oríyá máa fọ́ yín ẹ̀yin aláṣẹdànù olè tí pèèyàn ní olè
ọ̀dàlẹ̀ tí ń pè nìyàn ní ọ̀dàlẹ̀. Ẹ̀yin oníradàradà rédèrèdè rádánradán, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn, ọ̀dàlẹ̀ ni wọ́n. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀, kò sí ìyàtọ̀ láàrin wọn. Kò sí ìyàtọ̀ láàrin wọn. Wọ́n ń bínú orí ni o, náà fi ẹ máa fi fìlà dé dodo. Wíwá tí Sunday Igboho wálé yẹ ó ṣọ́ọ̀kì wọn. They did not expecting it. Wọ́n dẹ̀ tí ì rí nǹkan kan. Wọ́n dẹ̀ máa rí ńlá. Ẹ̀rù tó máa bà wọ́n. Wọ́n á mọ̀ pé ẹni tọ́lọ́run bá wà lẹ́yìn ẹ̀ kò ṣòro láti fọwọ́ ta láyà. Á dára fún yín. Ẹ kú.